Ẹ kú dédé wòyí ní gbogbo ibikíbi tí afẹ́fẹ́ móhùnmáwòrán Orísun ti ń fẹ́ sí yín. Ìròyìn mẹ́wàá lórí Orísun ló ń dé sí ojú ìwòran yín. Ṣògorẹ̀níkejì Àbíọ́nà ló ń tọ́kùn ìròyìn. Ìròyìn ọ̀rẹ́ bá ti máa mú fún wa lẹ́sẹẹsẹ. Aderinposonu Gbafida tí ọ̀pọ̀ àwọn ènìyàn mọ̀ sí last born ìyẹn ọ̀gbẹ́ni Ọmọọba Adéwuyì ṣe ayẹyẹ ọjọ́ ìbí ìfàmì ẹ̀yẹ Lọ́la àti eléyìí tí a pè ní ọdún karùn-ún rẹ̀ lórí ìtàgé. Ẹ jẹ́ kí a lọ gbọ́ bí Sekinat ṣe mú belenja nínú rẹ̀ wá fún wa. Ọ̀kan lára àwọn adẹ́rìn-pòṣónú tẹlifíṣàn Orisun Gbafida, Prince Adéwuyì lastborn ṣe ayẹyẹ oníbẹ̀rin ní ọjọ́ Àìkú tí ó kọjá. Èébúdọlá praise concert, ìfàmìẹ̀yẹ Dánilọ́lá, ọjọ́ ìbí àti ọdún 5 lórí ìtàgé. Níbẹ̀ ni ọ̀pọ̀ àwọn ènìyàn ti wáyé sí, wọ́n sì sọ ohun díẹ̀ tí wọ́n mọ̀ nípa rẹ̀. Ẹ jẹ́ á lọ gbọ́. He's cool-headed. Wọ́n jẹ́ ẹni tí ò Gbafida jẹ́ ẹni tí ò nápọn. Ìdí iṣẹ́ wọn nìkan ló máa ti rí wọn tó ti ń ṣiṣẹ́, wọn bá yàn jà, wọn mọ everybody gẹ́gẹ́ bí ìkan ẹ̀dẹ̀ kí n fojú pààyàn rẹ̀. And ever since mo ti mọ̀ mi gbọ́ pọ́kọ̀ mi anything rí àbí mi gbẹ́ anything tó jẹ́ aburú sí wọn rí. He's been a nice and caring person in the industry. Gbafida jẹ́ èèyàn kan tó jẹ́ pé afẹ́nifẹ́re èèyàn ni. Ó fẹ́nifẹ́re. Ó jẹ́ àdàkọ̀tọ̀ pé ó máa ń gbárùkù tìyàn ní gbogbo ìgbà. So kò dẹ̀ kí n bínú ọmọ làkejì rẹ̀. Àdúrà mi fún ni wípé kọ́lọ́run kó jọ kó túbọ̀ bá mi gbé lọ́wọ́ sókè ju bó ṣe yẹ lọ. Bíbélì ní ẹni tó mọ rere ṣe tí kò ṣe ẹ̀ṣẹ̀ ni fún. So ohun tí ọwọ́ wọn ti gbámú ní ṣíṣe yẹn kí wọ́n ṣe dáradára. Kọ́ máa bójú wẹ̀yìn, kọ́ máa wo any circumstances tó bá behind it. Kọjá continue because lọ́jọ́ kan ó máa padà já sáyọ̀, ó máa já sọpẹ́ jù báyìí lọ. Tèmi bàbá Tọ́pẹ́ Àtẹrẹ nípa ẹsẹ̀ bàbá Tọ́pẹ́ Àtẹrẹ ni mo gbà mọ́. Àgbà tí mo dẹ̀ ti mọ̀ kò bàjẹ́ lójú mi, kò ṣègbéraga, tìrẹ̀lẹ̀ tẹ̀ríntẹ̀rín tayọ̀tayọ̀ ló fi ṣe pẹ̀lú àgbàlagbà. Ó dẹ̀ tẹríba fún àgbà. Mo wá gbàdúrà yìí pé ọba tó gbé àwọn tó ṣíwájú ga bá mi gbéga, ògbé àádọ́n káàkiri àgbáyé, a ó mọ̀ sí rere, ìyanu àṣẹláyé Jésù Olúwa wa. Àdúrà mi ni pé gẹ́gẹ́ bí gbàṣẹ máa ń pè wọ́n Gbafida lórúkọ Jésù Kristi, Ọlọ́run á dúró tì wọ́n, Ọlọ́run á rán àánú tì wọ́n, níbi tí wọ́n fojú ire sí wọ́n á ríre níbẹ̀, ibi tí wọ́n fojú ire sí wọ́n á ríre níbẹ̀. Lórúkọ Jésù lẹ́ni tí wọ́n lè ṣe àwọn award presentation tí wọ́n ṣe gbogbo ohun tí wọ́n ṣe yìí, wọ́n á bẹ̀rẹ̀ sí ní tẹ̀síwájú nínú ògo, nínú ọlá àti nínú ohun mèremère lórúkọ Jésù Kristi. Those are my wishes for him. Lákòótán, Gbafida dúpẹ́ lọ́wọ́ Olúwa, ó sì gbóríyìn fún tẹlifíṣàn Orísun fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe. 4-in-1 celebration ni mò ń ṣe Èébúdọlá concert. Mo dẹ̀ tún fọpẹ́ fún Ọlọ́run torí pé ó fi ọdún kan kún ọdún mi lónìí. Mo ń present award fáwọn dignities. Mo dẹ̀ tún pé gbogbo àwọn artists lónìí pátápátá láti fún àwọn ọmọ aláìní ìyá aláìní bàbá ní ẹ̀bùn pàtàkì lónìí. Mo dẹ̀ tún ṣe 5 years on stage lónìí gan-an. 4-in-1 ni mo pé téèyàn bá gun ẹṣin nínú mi lénìí kò lè kọsẹ̀ láíláí. Ìmọ̀ràn mi sáwọn tó ń bọ̀ lẹ́yìn rèé náà ni pé kán ní àforítì. Kò sí ohunkóhun láyé, kò sí eré téèyàn bá sá láyé, téèyàn bá ti láforítì èèyàn máa padà yege nínú ẹ̀ náà ni, èèyàn dẹ̀ máa padà gba òmìnira. Inú mi dùn gidigidi lónìí, gbogbo àwọn tó ń bọ̀ lẹ́yìn wọ́n ṣàláforítì. Kò sí ohun tó kí wúrà kó tó di kó pọ́n ó máa la iná kọjá o, kí àwọn èèyàn pátápátá kan ní àforítì. Ìmọ̀ràn mi nìyẹn. Gbogbo ẹ̀yin fans wa ní Orísun TV, gbogbo ẹ̀yin olólùfẹ́ bàbá Gbafida tí gbogbo èèyàn mọ̀ sí MC Abe àti Gbafida tó sọ̀rọ̀ lọ́wọ́ yìí, ìmọ̀ràn mi náà ni wípé ẹ ṣé, àkọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ̀ ń wò wá live and direct lójoojúmọ́. Ìmọ̀ràn mi nìyẹn. Owó tẹ fi ń ra, tẹ fi ń lòdìdì kódà yín, tẹ fi ń wò wá, ìfẹ́ ńlá lẹni sí wa. Àìmọye station tẹ lè máa wò, ṣùgbọ́n tẹ yan Orísun láàyò wípé òun lè fẹ́ máa wò. Àdúpẹ́ gidigidi lọ́wọ́ yín, kò ní bàjẹ́ fún yín. Ojú tẹ fi ń wò wá kò ní fọ́, etí tẹ fi ń gbọ́ wá kò ní di. Thank you so much. God bless you. Bye bye. Ire o, catch you later. See you later. Thank you. Sekinat Ọláìdé Rájí. Kò jẹ́ bí Sekinat Rájí Ọláìdé ṣe jábọ̀ eléyìí wá fún wa. Ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal fẹ̀yìn ikọ̀ Everton gbolẹ̀ ní pápá ìṣeré Emirates nínú ìdíje Premier League eléyìí tí ó ń lọ lọ́wọ́. Scored extremely early on. Arsenal didn't deal with. Ní ipò 9 lórí tábìlì Premier League, bí ó tilẹ̀ jẹ́ wípé kò sẹ́ni tó lè sọ bóyá Aubameyang yóò sì wà ní ipò Arsenal nínú ikọ̀ náà.
nínú sáà ìgbábọ́ọ̀lù yìí. Síbẹ̀ àmì ayò méjì tó wá láti ọ̀dọ̀ rẹ̀ tó fi mú ikọ̀ náà jáwé olúborí yóò ṣẹnure fún un. Orí ikọ̀ rẹ̀ fìdí rẹmi bí ó tilẹ̀ jẹ́ wípé ààyè ṣì ṣí sílẹ̀ fún wọn láti gbá ọ̀mì pẹ̀lú Arsenal, bí òye ti ń fojú hàn pé ó ṣeé ṣe kí ikọ̀ Everton má lè perégedé fún ìdíje ti Europe náà eléyìí tí ó ń bọ̀. Ọ̀gá ọlọ́pàá kan tó ń darí ikọ̀ ọlọ́pàá tó ń gbógun ti ìdígunjalè ìyẹn Special Anti-Robbery Squad ẹ̀ka ti Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó, òun ló dédé ṣubú lulẹ̀ ó sì gbẹ́mìí mì nígbà tí ó múra ibi iṣẹ́ rẹ̀ lọ́wọ́. Ọ̀gá ọlọ́pàá náà tó ń jẹ́ Christopher Akpan tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Eso ni a gbọ́ wípé ní kété tó dé láti ibi tí wọ́n ti lọ ṣiṣẹ́ bí wọ́n ti máa ń ṣe é, ló bá tún bẹ̀rẹ̀ láti múra gba ojú iṣẹ́ mìíràn ló dédé ṣubú lulẹ̀ tó sì gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra. Ìròyìn fi tó wa létí wípé ikú ọ̀gá ọlọ́pàá náà ní ìṣẹ̀lẹ̀ ikú ẹlẹ́ẹ̀kẹta tí àgọ́ náà tí ó tún wá ń fi ojú hàn gbangba nítorí kí òun tó papòdà ni wọ́n ti lẹ ìwé ìkéde ikú àwọn méjì tó ti kọ́kọ́ kú ìyẹn òbítúárì wọn sí ìta gbangba. Gẹ́gẹ́ bí ìròyìn, ọ̀gá àgbà náà jẹ́ ẹlẹ́rìn ẹ̀yẹ àti ẹni tí ó jára mọ́ iṣẹ́ rẹ̀ dáradára. Wọ́n ní àwọn akẹgbẹ́ rẹ̀ ni wọ́n ti ń dúró dè láti wọ aṣọ mìíràn kí wọ́n lè gba ibi tí wọ́n ti fẹ́ lọ fi ọwọ́ òfin mú àwọn ọ̀daràn kan ni wọ́n gbọ́ wípé ó ti dédé ṣubú lulẹ̀ ó sì kú. Bí wọ́n ti wọ inú ọ́fíìsì rẹ̀ ni wọ́n bá a níbi tí ó ṣubú sí. Bí wọ́n ti gbé e dé ilé ìwòsàn ni wọ́n jẹ́ kí àwọn ẹgbẹ́ rẹ̀ mọ̀ wípé ó ti dágbére fún ayé pé ó dìgbà ó ṣe. Ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ kan ṣẹlẹ̀ ní òru ọjọ́ Àìkú mọ́jú ọjọ́ Ajé tí ṣe ọjọ́ òní ní agbègbè Abúlé Ẹ̀gbá. Ẹ jẹ́ kí a gbọ́ bí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ àti bí tẹlifíṣàn Orísun ṣe já ẹ lábọ̀ fún wa. Ẹ kú ìkàlẹ̀. Ìjàmbá ọkọ̀ akẹ́rù kan wáyé ní òru ọjọ́ Àìkú mọ́jú ọjọ́ Ajé ní agbègbè Abúlé Ẹ̀gbá, Èkó. Ní àsìkò tí à ń kóròyìn jọ, àwọn ọlọ́pàá àti ọ̀kan nínú ẹ̀ṣọ́ LASTMA ti wà níbẹ̀ láti rí wípé kò sí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ní gbogbo agbègbè ibi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹ̀. Ọkọ̀ náà tí ó kó iyẹ̀pẹ̀ àmọ́ tí ó sì gbé àmì ìdámọ̀ wípé òun ń ṣiṣẹ́ fún iléeṣẹ́ abánikọ́lé ṣe ọ̀nà kan sí iwájú yà kúrò lójú ìlà ọ̀nà rẹ̀, ó sì kọlu òpó àti ìdábù ọ̀nà láti gun afárá Abúlé Ẹ̀gbá náà. Ọ̀kan lára àwọn òṣìṣẹ́ agbófinró tí ó bá tẹlifíṣàn Orísun sọ̀rọ̀ láì fojú hàn dé sọ wípé ìṣẹ̀lẹ̀ jàǹbá náà ṣẹlẹ̀ ní nǹkan bíi agogo 2 òru ọjọ́ Àìkú Sunday mọ́júmọ́ ọjọ́ Ajé Monday. Ó tẹ̀síwájú wípé àwọn ti ké sí iléeṣẹ́ àwọn láti gbé ọkọ̀ awọ́kọ̀ wá kí wọ́n lè gbé ọkọ̀ tí ó ní ìjàmbá náà kúrò lọ́gán. Ó fi kún un pé kò sẹ́nikẹ́ni tí ó kú nínú ìjàmbá yìí, bẹ́ẹ̀ ni awakọ̀ pẹ̀lú kò farapa púpọ̀, ṣùgbọ́n ó ní ó ṣeé ṣe kó jẹ́ wípé awakọ̀ ọ̀hún sùn lásìkò tí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọ̀hún wáyé ni. Lákòótán, ó ní kò ní pẹ́ tí ọkọ̀ àwọn yóò dé láti gbé ọkọ̀ tó ní ìjàmbá ọ̀hún kúrò lójú pópó. Sekinat Ọláìdíraji. Ẹ káàbọ̀ padà. Òye ti hàn gbangba wípé ìtàkùn WhatsApp ni wọ́n sọ wípé ó ń lékè téńté nínú gbogbo àwọn ìtàkùn báńdọ́rẹ̀ẹ́ àti èyí tí àwọn ènìyàn ń lò láti bára ẹni sọ̀rọ̀. Ẹ jẹ́ kí a gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ láti ọ̀dọ̀ Sekinat Raji Ọláìdé. Òye ti hàn gbangba pé ìtàkùn ìbáraẹnisọ̀rọ̀ WhatsApp ti gbajúmọ̀ ó sì ti ń lékè láàrin àwọn ọ̀dọ́ ilẹ̀ adúláwọ̀ gẹ́gẹ́ bí àbájáde Caribbean data. Ìwádìí àbájáde yìí fi hàn wípé ìtàkùn ìbáraẹnisọ̀rọ̀ ìyàwòrán WhatsApp gbayì púpọ̀ láàrin àwọn ọ̀dọ́ Nàìjíríà, South Africa àti Kenya, tí ó sì ní iye àwọn tí wọ́n ń lò bíi Twitter. Ìwádìí fi hàn pé gbogbo àpapọ̀ gbogbo ohun èlò app tí ó wà jẹ́ 21,000 nígbà tí àwọn oríṣiríṣi àwọn ohun èlò ìmúṣẹ́ṣe tó wà lórí àpapọ̀ gbogbo rẹ̀ jẹ́ 2 mílíọ̀nù. Ní èyí tí ó sì hàn pé ìtàkùn WhatsApp ní ìwọlé jáde tí ó pọ̀ ju Facebook, Messenger, Instagram, Twitter àti Snapchat lọ. Ìwádìí Caribbean data tún ṣàlàyé wípé àgbékalẹ̀ WhatsApp wá láti inú àròjinlẹ̀ tó sì jẹ́ kí ó ṣe ìtẹ́wọ́gbà lórí ètò ayélujára
tó fi jẹ́ wípé ọ̀pọ̀ iṣẹ́ ni ìtàkùn ìbánisọ̀rọ̀ WhatsApp ọ̀hún ṣe láti ya fọ́nrán àwòrán tàbí fídíò ránṣẹ́. Ó jẹ́ ìtàkùn tí àwọn ènìyàn máa ń lò ní ìgbà dé ìgbà wọn, sọ wípé àwọn ọ̀dọ́ pàápàá láti ọmọ ọdún 24 sí 50 máa ń wọlé jáde lórí rẹ̀ pẹ̀lú. Lákòótán, wọ́n ní yóò jẹ́ ìtàkùn aláìlẹ́gbẹ́ ní àárín ọdún 5 sí àsìkò yìí pàápàá ní ilẹ̀ adúláwọ̀. Sekinat Ọláìdé Rájí. Kò jẹ́ bí Sekinat Rájí Ọláìdé ṣe mú eléyìí wá fún wa. Ní báyìí ẹ jẹ́ kí a dánu dúró díẹ̀ nígbà tí a bá lọ tá bá padà dé ìròyìn sì ń tẹ̀síwájú ẹ kú ìkàlẹ̀ lọ́dẹ̀.